eégún wọn bọ láfẹ̀yẹ oko à ń tètè wọn bọ̀wọ̀ fún rẹ̀ labalábá wọn ajúbà ẹyẹ oko àgbẹ̀júbà kùẹ̀kùẹ̀ àgbẹ̀ tí ò bá júbà kùẹ̀kùẹ̀ ọkọ̀ àṣà lójúkun ẹlẹgbẹ́ ẹja lọ ẹja ilé ẹnìkan mi ẹja ilé Gbẹ́ngà George Oríadé ọmọ Ọlásùnkànmí náà mọ̀ kó bẹ̀rẹ̀ ṣèbí US ló wà ló gbé jẹ ayé ọlọ́ba ẹwà rẹ̀ wúyàn bí màmá ẹ ló pè mí bò ń kẹ́lẹ́ ọlọ́mọ aláṣẹ wá bá mi kọ́ ọmọ mi ó nínú re wá bá kí Gbẹ́ngà George Oríadé ilé ọmọkùnrin tó dé láwọ̀ tí ò lẹ́jọ́ nú àṣeyí sàmọ́dún ẹni obìnrin kò lọ́nà tó gbárí mo ní mẹ́lẹ́ yóò bá jẹ́ ọkọ ẹni àsìjálè ẹni ọyá jáde ilé bàbá rẹ̀ jáde bí wọ́n gbé bí ẹ lọ́mọ ọmọ dákẹ́kẹ́ òjìnà níbi ká wá wọ mọ́tò níbẹ̀ ọyá já lọ pálọ̀ bàbá rẹ̀ ká tó wá lọ sí Mọdákẹ́kẹ́ ní sàn-án okú ọdún ọmọ Mọdákẹ́kẹ́ ọmọ Ògìdì Olú oníkànga àjìpọ́n ọmọdáyẹ́kẹ́ ọmọ àkọ́tí ń fọ́n bí èèyàn olú okú ọdún ọmọ obomi oṣù wẹ́dà okú ọdún ọmọ àkọ́rá yọ ọmọ akin tí ò gbọ́dọ̀ sójó àkànmú ìkọ́ ọmọ olókùn ẹṣin ẹbí wọn lọ́mọ àkọ́mọ́ ṣe bá mi jà mí olóhùn ìdáhùnlé ọmọ Àjàyí Ògìdì Olú oníkànga àjìpọ́n lẹ́ẹ̀ni obìnrin kò lọ́nà tó gbárí múlímẹ́lẹ́ yóò bá jọ́kọ ẹni àsìjálè ẹni Àjàyí wà lódò gbogbo obìnrin yọwọ́ ọ̀sẹ̀ wọ́n ní tèmi ní ọgbà tèmi ní omú Ògìdì Olú ẹni tó sọ ẹnu ló sọ̀fàlù ẹni tó bá rí ẹ ohun ìrìbìrì lórí ẹ ìyẹn nípa lọ bàbá rẹ tó bí ẹ lọ́mọ ọyẹ járe lù Mọdákẹ́kẹ́ gangan ẹnbẹ́yìn lọ́mọ ogun tẹ̀lú dó ọmọ akíkanjú lójú ogun Mọdákẹ́kẹ́ ọmọ arógun mọ́sàn ẹnbẹ́yìn lọ́mọ ogun so wákọ̀ ní Mọdákẹ́kẹ́ ilé òkè ẹkú ọdún ọmọ ẹ̀yà àkọ́tí fọ́ọ̀mù èèyàn ẹbí wọn náà lọ́mọ gbàgbà tí gbára lé tí gbára ọ̀nà ẹnbẹ́yìn lọ́mọ ẹyẹ tí gbàgbà lọ́wọ́ àṣẹbí ẹnbẹ́yìn lọ́mọ àfẹ̀dẹ̀jìlẹ̀ bẹ́yẹ nù bẹ́ sọ̀rọ̀ ọmọ àfẹ̀dẹ̀jìlẹ̀ bẹ́yẹ sọ̀rọ̀ nínú oko lé ọba yín tá ò bá méjì àkọ́bí abo náà gan làárí ọyẹ ẹjẹ akọrin tẹ yòókó ní a máa kọ mo ní tẹ bá gbàgbé ẹjẹ ràn yín létí wọn ní sábàdà ni ẹ lò fún Mọdákẹ́kẹ́ sábàdà ni ẹ lò fún mo ní sábàdà ni ẹ lò fún òkú ọdún ọmọ àtòfìjàgòdè bíjà ò bá wá sí máa ń lọ tẹ̀lú ìdákẹ́jẹ́ dúró ṣé bẹ́ẹ̀ ló máa bá yín lórúkọ ó ní Mọdákẹ́kẹ́ ibẹ̀ máa bá yín tẹ̀dó sí ṣèmákìkanjú ìjọba tó bí yín lọ́mọ Ọ̀yọ́ lé ni wọ́n sì ti ṣẹ̀ wá jagunjagun nílé jagunjagun lóko ogun òní gbóná kó máa kọ̀rá yìí ó padà lé bàbá tí ń rẹ́yìn ogun ilé ọmọ Ògìdì Olú oníkànga àjìpọ́n ọmọ obomi oṣù wẹ́dà àkọ̀rá yìí ọmọ akin tí ò gbọdọ̀ sójó mo ní ṣe bí jẹ́jẹ́ ni wọ́n rọrìn tegun lọ́tà ń sáré ọ̀yà tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ pẹ́pẹ́pẹ́ lọ́mọ ogun ṣe ń lé arọ́ jẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́jẹ́ làdágbó rìgún gbódù àwọn kì í kánjú kú lọ́lá Olódùmarè ò ní kánjú kú lọ́lá Ọlọ́run ó mọ lọ́rẹ́ ó mọ bọ̀ọ́rẹ́ àgbẹ̀ ewu ní tìrí àdàgbà ó mu nítòsí àgbórá kòró ń tì mí ọdọọdún làárọ̀ kú ọdọọdún làárọ̀ wùsọ̀rọ̀ ọdún làárọ̀ bì lórí àtẹkárí ẹni rere lọ́lá Olúwa àmọ́ ẹ ló ní kí n fèyí kì í rédélé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò ní méjì rí kó jẹ́ lè bára wa ṣe ẹjẹ́ àjọ sàfihàn.